Olukey's film production. Nínú òkùnkùn mo ti ń rìn. Already ọ̀tá láìsí ìtìjú kankan. Àwọn tí mo gbẹ́kẹ̀lé lónìí. Wọ́n yí padà, wọ́n fẹ́ kí n ṣe. Ẹ gbàgbé wọ́n ìṣẹ̀lẹ̀ àǹtí mi. Ọ̀làwálé ṣó mú tí. Ìyá mi sọ pé kí n ṣọ́ra. Ayé kì í ṣe bí a ṣe ń rò. Èmi náà lẹ́kọ̀ọ́ yìí o, òkòkò mẹ́kí ọmọ ajé mu tábà oògùn. Èmi ò gbárùgbó alárúgbó lọ́nù gbẹ́lọ́rì ṣóògùn láyà nítorí ọjọ́ ogun bá lé. Ọlọ́run bàbá yà fi ìjálè pọ̀ lọ. Ọlọ́run ọ̀gá everybody yà fi ìjálè. What do you do? Sọ́ọ̀lì bàbá ìgbọ́wọ́lẹ̀ ṣàánú ajé. Àwọn look up to me ilé bàbá ìjọ. Ilé ẹgbẹ́ ilé bàbá yẹn tútù rí. Bàbá ò sọ́ọ̀lì nọ́mbà wa. Nínú òkùnkùn mo ti ń rìn. My name na AK. Already ọ̀tá láìsí ìtìjú kankan. Àwọn tí mo gbẹ́kẹ̀lé lónìí. Wọ́n yí padà, wọ́n fẹ́ kí n ṣubú. Ìyá mi sọ pé kí n ṣọ́ra. Ẹ jẹ́. Ayé kì í ṣe bí a ṣe ń rò. Ọkàn mi kún fún ìbànújẹ́. Mo ń jà ṣùgbọ́n mo rẹ̀ lọ́kàn. Gbogbo ọba mi kún fún ìta. Bẹ́ẹ̀ ṣe lọ́nà ó lé bú kó ní irun táǹgù àgbàtí bàbá ẹ̀ tí kò lé bú kò rówó tún kò rí irun tó rin ṣe irun gbogbo wèrè ló ti jẹun wájú yìí kí ni wèrè ń jù kí ni ìdí àbàṣà ṣé kí bẹ́ẹ̀ fọ́ọ̀sì ìdí arẹrẹ ìdí òjé ìdí mọ́níyà kò ní dá fún àrà pàgbẹ́ nípa máa pẹ́gbẹ́jẹ kí ni wèrè ń jù ìdí òfò tání ìdí òfò tání ìdí òfò háì olébùkún kẹyìn agége mọ́ṣáláṣí alájẹ náà kẹyìn Mẹ́kà àwọn èyí tí ò ní tó ní NAFDAC number òrè máa ń jù dì useless but tom shaking by force ẹni tí wọn kà máa parọ́. Jíra bíbá ilé mi wá. Èmi ni mo lè ṣàlàyé ibi tó lè tẹ̀sẹ̀ bọ̀. Èmi ni mo lè ṣàlàyé ibi tó lè rìn sí. Wo ọ̀gádé calm down. Tí kì bá ṣe wípé ẹ̀jẹ̀ kan náà tó ń ràn nínú fèmí àti ẹ ọmọ tí mo lè ṣe. Ẹ jẹ́ gbọ́dọ̀. What are you talking about? Wo sọ ọgbà mi gan bá ṣe é kí ló ṣe ẹ mo lè sọ ọmọ látàwọn ọdẹ ṣe bí ẹ tó rí ẹ yìí kí ló ṣe ẹ ganan. Ọ̀gádé no calm down. Ọkàn mi kún fún ìbànújẹ́. Mo ń jà ṣùgbọ́n mo rẹ̀ lọ́kàn. Gbogbo ọba mi kún fún ìta. Gbogbo ọkàn ti di tútù. Mo rí ẹ̀ṣù nínú ojú ẹni tí mo mọ̀. Ẹ̀jẹ̀ lẹ́tàn ẹni jẹ.